pàdé bàbá mufti lọ́rọ̀ bàbá yà sí nílọrin mo wá sọ fún bàbá pé mo ní mi ìfẹ́ mọ́ta mo ní ìfẹ́ mọ́tò gbogbo tí mo kà lọ́dọ̀ náà pé mi ìfẹ́ mo ń sọ tọ́jọ́ náà pé mo fẹ́ yọdún yín ọdún yẹn ni mo lọ múra méjì alhamdulillah gbọ́gbọ́ láti ọdún yẹn sí òní yìí sí àní sí àná ní jímọ̀ mo ti lo mọ́tò mẹ́rin alhamdulillah gbọ́gbọ́ fẹ́ dúpẹ́ ní gbọ́ gbọ́ nígbà tí mo wá lọ́dún tó lọ infinity díẹ̀ tí mo gbé wá ẹni mi bọ́ tán díẹ̀ lókù ó dolórí burúkú táwọn náà ló yọ mí mo wá sọ lọ́dún náà tí bàbá wa dàbá wí ṣe aláwọ̀ bísímìlá aláwọ̀ mọ̀ mo ní tí bàbá wa lọ́dún yìí mọ́tò méjì mo fẹ́ gba méjèèjì ní bẹ́lẹ́ yìí bẹ́ẹ̀. alhamdulillah wá nínú ọgbà yìí mọ́tò mi nìkan ní òde pé bàbá tí máa wá tẹ̀yìn tẹ́ kó pọ̀ ẹ máa kú kẹ wà láì ọlọ́pàá fi kúra. alu nínú ọgbà yẹn lọ́dún o ẹ gbọ́dọ̀ gbé o ìṣèlú wa lọ ní pé gbọ́ mo sọ dọ́là bàbá ó ní ẹni tí ń rí ìbínú yín nǹkan ń ṣe tó ń jẹ́ pé tẹ́yẹ̀ bá rí ìyọnu yín nǹkan dáadáa ni ó máa gbé ṣe mo ti wá rí ìyọnu yín kò sí ìwà dúró torí mọ́tò méjì mo gbé wá máa tà kan máa tà kan èyí tí Sheikh Ahmed Mukhtar fi ṣe ẹ̀bùn mo borí dàwọn fún mi òní máa lò àmọ́ ìkẹyọ̀ kan ni mo tún fẹ́ bẹ́ẹ̀ iwájú yìí bàbá mi ìmọ̀mú àgbà fún gbogbo ìlú Ọ̀fà ṣéègù tó o bá wo ìmọ̀mú firi ó lè mọ̀ tọwọ́ wọ́n tẹ́jú mọ́ wọn jù tó o bá wo firi mo tọwọ́ kan wọ́n tẹ́jú mọ́ wọn jù tó o ti rí pé wọ́n mẹ́ wọ́n bẹ́ àbí sí mẹ́ àkàkùnlá kí ni káwọn ń bẹ tó wọ́n fún yín bàbá ìmọ̀mú Gàmbàrí àdúrà yín ló gbà nígbà wọ́n ló di bàbá lẹ́yìn kọrin tẹ́ ẹ gbọ́ níbi tí mo ṣí kìlà ìtí mo fẹ́ kẹ́ ẹ ṣe fún mi lọ́dún yìí gbogbo yín náà lẹ́bàá ṣe tó wà ní àgbà òye kan ọlọ́jẹ́ rí nípa àdúgbò ẹ̀. àmín ìtí mo fẹ́ kẹ́ ẹ ṣe tó mú ẹgbẹ́ bàmú kiri pé àdúrà tó dájú bàmú tí ó ṣe fún yàrá yé òun náà ní kọ́ ló mú kára òní gbọ́ tí wọ́n ní òní kú ayé ìlú dàgbọ́n sọ́rí. ẹ̀ tó fà á ẹ̀jẹ̀ tó àṣìkò àbá fún yín asọ̀rọ̀ sí ni wọ́n kì í sọ̀rọ̀ kó má rí bẹ́ẹ̀ mo wá ka yín mọ́ pé gbogbo ẹ̀ tẹ́ bá ṣàdúrà fún tẹ́ ẹ bá ti fi tẹ̀mítẹ̀mí bí ọlọ́run fún tó bá rí bẹ́ẹ̀ ó lè padà dọ̀tá yín tápá yóò ní ká torí ẹ̀ ṣàdúrà fún yẹn èmi fẹ́ kẹ́ àṣẹ sínú ayé tèmi àṣẹ yín tó wọ́n yẹn tẹ́ ìfẹ́ pa yẹn ẹ máa pa lálẹ́ àṣẹ kì wá ní àṣẹ yẹn àṣẹ àkọ́kọ́ báyìí wọ́n bọ̀ fà náà pa púpọ̀ báyìí wọ́n pàṣẹ yẹn àṣẹ àkọ́kọ́ ni ẹ̀mí gígùn gbogbo tọ́lọ̀ bá ṣe wọ́n tó bá ti dáa tó láyé tẹ́mi rẹ̀ ò bá pẹ́ yẹn lẹ́ni yóò jẹ́sẹ̀ rẹ̀ tíì mìíràn ti fi yàn nábì bàbá mufti àṣẹ kan tó wá kọ́dùn mi tó sì wá lẹ́sìn ní ìmọ̀ ẹgbẹ́ sí àwọn ẹ̀yẹ àṣẹ kan tó kù náà ni pé tẹ́fi tẹ̀lé pé tẹ́mi rẹ̀ bá gùn ọlọ́wọ́ sọ ní àbá wòlíì olówó wá sí ìmí le gan tọ́wọ́ bá sábà báyìí máa ń wò ní tọ́wọ́ ò kẹ́ wọn tí ò rọ owó tì wọ́n. àbá tí mo wọ̀ wáyìí mo ní kí wọ́n rán kófẹ̀ ní ilé tí mo fi wọn ní kọ́ ọ̀rọ̀ kófẹ̀ yìí ìkẹ́ tí mo fẹ́ gbà lálẹ́ yìí mo fẹ́ kófẹ̀ jù mí lọ kí wọ́n máa rí dárí ọ̀nà tẹ́ wàá bàbá pàṣẹ owó yẹn ni pé bàbá mú sí wọn ṣáájú bọ́ọ̀lù kàrá yìí ẹ wà ní owó lòwó láyé mi oṣù gbọ́ ṣe sùúrù bàbá ìmọ̀ gàmà yóò tẹ̀lé bàbá ìmọ̀ fi bọ́ọ̀lù tẹ̀lé bàbá ìmọ̀ fi bọ́ọ̀lù tẹ̀lé olúwa mi kò lánà ṣe ìkùnmá di ibo ní ìfẹ́ gbólọ̀ bá mi àbẹ́yẹ fún lówó ní kí n má lówó ẹ fìtì yín náà lé bàbá ìmọ̀ tábà náà fìtì wọn lé ẹ wá ní fún mi lásán o ẹ bọ̀ wí tẹ̀lé pé ó ẹ̀mí ìrẹ́ ó kùn ó sì gbogbo àwọn àbẹ̀wò ó yẹ kí wọ́n fẹ́ fún mi lówó tó tẹ́gbẹ́ òkú ọ̀rọ̀ pé ẹ ṣáà fi 5 naira lé ẹ̀mí ìrẹ́ ó kùn ó sì lówó tí bá ṣe tán bí yín gbé àga wa ẹ ẹ tẹ́lẹ̀ yóò bá gbàgà tẹ̀lé bẹ́ẹ̀ mọ̀. Akonya gbowó yẹn. Kilo wí. Akonya gbowó yẹn. Ó máa fi sọ́wọ́ sàlẹ̀ ni kàlíkẹ́ sì kilo kájà nàbì. Kálíkẹ́ yìí ti sí kírú ká. níbi mo kọ́ dá mi lọ́dún bí mo ṣe máa nábì tó ní wọn àmú tító nínú ẹni tó sì rí bá wọn kó tí ẹ ṣe tó èmi wà lára wọn afẹ́tẹ̀ èrí mi tòsí nínú wọn lèmi wà mo ní mo fẹ́ yọ nù yín mo sì lọ́mọdé pé kí wọ́n tó di mẹ́rin àti nílẹ̀ mọ́sáàsì ilẹ̀ ẹlẹ́ ló kù. Ọmọ ẹni fi làdàdà. àti gbogbo tó kù ìyá mi yẹ kó máa lọ bí àkọsí bí yẹn náà àkúrẹ́kẹ́ sọ́ni o àkúrẹ́kẹ́ mú ní tó jìnà ẹ̀mí rẹ̀ ó kùn ó sì lówó láyé tó bá wá ilé wa bàbá yẹ pé ẹ̀rẹ́ ti ọjọ́ mọ́lúdì 2020. kàdíkẹ́ ìsí ní ìkírù ká. Yábí mi làwọn àṣà. wọ́n wá níbọ̀ wíwẹ̀ ká ní ìlà yẹn ti dọ̀tí kò ní dá fúlàní ẹ̀fọ́ rẹ̀ wọ́n tó sọ ẹ̀ mọ̀ tàbá lọ àgbẹ̀ rẹ̀ wá sí ní sùn. ìyá ṣe yìí dá sàkọ̀ láyé. Ó ti tàn bàkà ẹ̀dá ó. Olúwalé.
máa dá sí. وسلموا تسليما صلوا عليه وسلموا ẹ̀wù yá ni mẹ̀sáyà táyà sọ́ni àná. bàbá ti lọ o ti bá mi yá. yóò bí yí sọ́ni wà láì bá ti lọ. àgbàlá ẹ̀wù kiri ẹ̀ bẹ́ẹ̀ pé ìdókòwò o ti lọ o tó bá lọ kúrò mi ẹ̀yin tẹ́ kulẹ̀ yẹ kó kàtí wà tó bá hàn lọ kíkà. o sùn fún ẹ. صلى الله عليه وسلم أجاني صلى الله عليه وسلم أبي جدك أجاني صلى الله عليه وسلم النبي محمد الوفاء سجسد لفا النبي محمد أتوانا على النبي محمد títí di ọjọ́ ẹ̀san mo ti sọ gbogbo ní táìmù tá a lọ ọ̀dọ̀ bàbá mo lánà ṣé Usman Faruq Al-Miskin bìlá àdọ́dọ̀ yìí a sì ní jẹ́ kí táìmù wọ́n yẹ. ní ọ̀dà bàbá lágbára Ọlọ́run bá a bá ti gbọ́ ibi tá a lọ nísìnyí tá a bá ti kó bẹ́ẹ̀ bàbá ní kí bàbá wa Al-Imam láti Ondo àdàlùjọ àti fún wa múra kalẹ̀ bàbá kó bí ta lọ. níbo la ń lọ nísìnyí. الإمام الأكبر لبلادي عفا وما جاورها سمحته الإمام محي الدين سلمان أنت الإمام الذي بالخير موقوف أنت الإمام الذي بالخير موصوف واسمكم في الورى لا زال مرفوع واسمكم في الورى لا شك معروف واسمكم في الورى لا شك معروف وما إمام وفا أنت الإمام أنت الإمام الذي بالخير موصوف موقوف واسمكم في الورى لا زال مرفوع واسمكم في الورى لا زال مرفوع واسمكم في الورى لا زال مرفوع